ẹ̀yin ọmọ Yorùbá, àṣẹ lóòótọ́ lòwe àwọn àgbà tó sọ pé ìṣẹ́ ní pẹ̀rú, èpè ní gbolè, ilẹ̀ dídà ní dọ̀rẹ́, nípa ọ̀rẹ́ alájọbí ní ṣèdájọ́ iye kan ẹni tó bá ṣe bí. ṣé ẹ gbàgbé èpè tí àwọn arúgbó ilẹ̀ Yorùbá tí wọ́n fọ́rẹ́lẹ̀ fún àwọn ọ̀dàlẹ̀, àwọn ẹni tó fẹ́ fìyà jẹ ìran Yorùbá, fún àwọn àgbààgbà tí wọ́n ń gbẹ̀yìn gbẹbọdé fún ilẹ̀ Yorùbá? ṣé ẹ gbàgbé èpè tí ń ṣe àwọn Haúsá Fúlàní? wọ́n ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn bàbá wa, àwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè fún restructuring. fídíò ẹ̀ ń bẹ ń bí, fídíò ẹ̀ wà tí máa play fún yín láìpẹ́ yìí, níbi tí èpè ti ń ja àwọn bàbá yìí lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn Haúsá ti sọ fún wọn wípé to hell with restructuring, wípé it's a madness. wọ́n ní ọ̀rọ̀ tí wèrè ń sọ, ọ̀rọ̀ tí ò mọ́ ọpọlọ lání, òun ni pé ká máa pè fún restructuring nírú àsìkò yìí. ẹ gbọ́, kì í ṣẹjọ́ àwọn Fúlàní, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ Afẹ́nifẹ́re, àwọn ni wọ́n so yẹn àgbàdo mọ́dì tí wọ́n da láwàdà fàdí rẹ̀. ta ní jẹ́ Fúlàní tí wọ́n bá fọwọ́ ara wọn síbi tó yẹ kó gbé? ebi Fúlàní máa ń wálẹ̀ wa, wọ́n wà á tọrọ ọlẹ̀ ni. ṣé Yorùbá lọ sọ́hùn ó kó ẹdìyẹ wa tá à ń sìn lọ ni? àsásìn màálùú wa, àṣàgùtàn, àsìnjẹwúrẹ́ lọ, mélòó la sì ń sìn? ṣe bí àwọn ni wọ́n fi màálùú ṣe bísínẹ́sì wọn tó jẹ́ okòwò wọn láti ran bàbá ńlá wọn nìyẹn. ọ̀dọ̀ tiwa ni wọ́n máa ń wá, kírú wọn máa wá sọ jáde fún wa pé to hell with us, wọ́n máa sọ. torí wọ́n ní àgbàlagbà tí ò bá jẹ àjẹ ẹ̀wẹ̀yìn fúnra ẹ̀ ní orúgbà ìdílé. ni mo fi sọ pé ìṣẹ́ ní pẹ̀rú, èpè ní gbolè, ilẹ̀ dídà á pọ̀ rẹ́, alájọbí ogun ìpè alájọbí ní ọ̀pá yìí kan ẹni tó bá ṣe bí. ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re, ṣé bó ti yẹ kó rí rèé? òdodo ọ̀rọ̀ rèé, ṣé bó ti yẹ kó rí rèé? ṣó yẹ kó rí bẹ́ẹ̀? bá mi máa share program yẹn jọ nítorí Ọlọ́run, ẹ̀yin olólùfẹ́, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ fà torí Ọlọ́run, kó lè bá dé ọ̀dọ̀ àwọn ẹni tó yẹ kó dé. tá a bá wo ọjọ́ orí yín, ẹ̀yin bàbá, ọ̀pọ̀lọpọ̀ wa là ń lé pé kọ́pọ̀lọpọ̀ wa ká dé ọjọ́ orí yín ká tún kọjá ẹ̀, àmọ́ ẹni tó kéré jù láàrin yín ló máa jẹ́ 75 years. bẹ́ẹ̀ ni, kí wá ní ohun tí ẹ fi sílẹ̀ lẹ́dẹ̀ ọmọ di àwa ọ̀dọ́? ṣé ìrántí wa yìí bí ìrántí yín ló ṣe rí? níwọ̀n tí a kà nínú yín, tá à ń gbọ́ nínú ọ̀rọ̀ yín, tọ́pọ̀lọpọ̀ yín ò bá sọ̀rọ̀, sọ pé èmi ni pòfẹ́sọ̀ kínní kan, nígbà tí mo kúrò níléèwé báyìí, gbàrà tó ti parí ìtọ́jú high school lónìí yìí, ó ti lọ sílùú òyìnbó láì ní stress free travelling abroad. òun lẹ́yìn là kọjá. ṣé àwa lè gba ọmọ tí wọ́n lè parí yunifásitì lénìí kó sọ pé òun lọ ìlú òyìnbó tààrà, kó tó parí yunifásitì lẹ́yìn ọdún 4 ló dá, ó máa òmí àlọ ọdún 8. àwa sọ fún wa pé à ń lọ, ẹ̀yin lẹ́yìn ọ̀fẹ́ restructuring lẹ́yìn fẹ́. àwọn bàbá Afẹ́nifẹ́re yìí wọ́n sọ statement kan, wọ́n ní kọ́yìn náà ọ̀rọ̀ àwa tá à ń jà fún Yorùbá nation, pé ká gbọ́n kankan recognition náà là ń fẹ́. àmọ́ nígbà tí àwọn Fúlàní yìí bẹ̀rẹ̀ sí ní wọ́n mú ọmọ kan lára yín nígbà kan rí, ẹ pariwo. ṣé torí pé àwọn Fúlàní ètí ìdọ́dọ̀ yìí, ẹ má wọrí, ẹ fún wọn láyè, ẹ jẹ́ kó máa bọ̀, ẹ jẹ́ kó máa bọ̀, àní ẹ jẹ́ kó wọ́n máa bọ̀, kẹ́ ẹ wá wo àrà tí wọ́n fi ìran yín dá. ẹni kan má dá Yorùbá nation lóhùn àbí? ẹ wò bí kí n tó play fídíò yìí, torí fídíò méjì mo fẹ́ play fún ẹ̀yin olólùfẹ́ wa. máa play fídíò ibi tí Shettima ti dá àwọn Afẹ́nifẹ́re lóhùn
pé to hell with you and your ẹ̀ ń wà play àpapọ̀ ní pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Èyí mo fi sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá ẹ má gbàgbé àjọsọ o, ẹ má gbàgbé múlẹ̀, torí ìran Yorùbá iná ńlá wà. Yorùbá sì gbàgbọ́ nínú ìmùlẹ̀ ọ̀rọ̀ àjọsọ. Ẹ má gbàgbé o, torí nígbà ní ọjọ́ kìíní àná tí ẹ̀ ń kan orin Yorùbá Nation nílùú Àkúrẹ́, ó ń bẹ o, fídíò ẹ̀ ń bẹ o, a ń rán yín létí. Kọ́ má wàá jẹ́ pé ẹ wá rò pé gbàtẹ́ ti dórí àga àmì tá ti débẹ̀ náà wọ́n fẹ́ wọ́n kọ̀ ìsáà kejì náà ẹ̀ tún wọlé, agbára ń bẹ. Àmọ́ ẹ má gbàgbé Alájọbí, ẹ má gbàgbé èyí kan tí ṣe àwa tá a jọ jẹ́ àwọn ọmọ Yorùbá ibi tẹ́ ẹ ti jáde wá. Àwọn Afẹ́nifẹ́re tó wá bá yín yìí, mo fẹ́ rán yín létí wípé tẹ́ ẹ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ wọn ò dìbò fún yín o, yínmírín ni wọ́n bá lọ. Àwa ọ̀dọ́ la sọ pé ọmọ ẹni ò ní ṣètí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ má wàá jẹ́ kílẹ̀kẹ̀ tá a fi sí di yín, kílẹ̀kẹ̀ wá ṣòyín nídìí. Ìlẹ̀kẹ̀ máa ṣòyín nídìí látàrí wípé ẹ bá ṣe nǹkan tá a fẹ́. Ẹ má jẹ́ fi àkókò yín ṣòfò, ẹ̀yin èèyàn wa, ẹ má bínú. Ẹ sábà mi share fídíò yìí, ẹ wá gbọ́ nǹkan tí Ibrahim Shettima, ẹ gbọ́ nǹkan tó sọ fún àwọn Afẹ́nifẹ́re, kẹ́ ẹ sì gbọ́, kẹ́ ẹ wo bàbá wa Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe àrà tí wọ́n dá nípa Yorùbá Nation. Ọ̀yá ẹ jẹ́ gbé yín níbẹ̀. The journey from London to New York to 31 minutes. But unfortunately, the topical issue in Nigeria is restructuring. Restructuring my foot. For hell with restructuring. Let's improve on the quality of governance. Let's work for the people. Let's invest in education. Let's create jobs. All this madness will evaporate. I read. Ọ̀tàn bí ọ̀tàn, ọ̀rọ̀ padà gbẹ̀yìn lọ́pọ̀. Ẹgbọ́n nǹkan tí Vice President sọ yẹn. Ó ní to hell with restructuring. Ọ̀dà ẹ ti gbọ́, ẹ dákun ẹ sábà wa share ẹ̀. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn bàbá wa Afẹ́nifẹ́re tí wọ́n ń pè fún restructuring. Ẹ wo bí ẹ tún gbọ́, ẹ wo President gangan, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ibi tí wọ́n ti ń kọrin Yorùbá Nation. Ọ̀yá o, àti àwọn bàbá Afẹ́nifẹ́re yìí o, àtàwọn the same bàbá Afẹ́nifẹ́re yìí o ni wọ́n wà ńbẹ̀. Bí èsòrò ṣe wá pàdé dà tó ń lé ajá báyìí kò yé èèyàn, kò yé wa o. Ọ̀yá ẹ̀yẹ gbé yín débẹ̀. Nọ́mbà 1 àwọn Fúlàní lẹ́kùn yìí. Wọ́n ní to hell with your restructuring. Torí pé wọ́n ti mọ ohun tí ó ṣẹlẹ̀, wọ́n ti mọ àrà tí wọ́n ń fi ìran Yorùbá dá, wọ́n ti mọ̀ pé àwa ni wọ́n fi ń rúgbó, ẹ̀yin bàbá ìsìlẹ̀ fà ó.
ẹ wò ó tó dodo ọ̀rọ̀ bá dé ẹja bára wa sọ ṣe níbi tí ọ̀rọ̀ yìí ń lọ yìí ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ yán dàbí wípé ẹ̀yin gan ọ̀pọ̀lọpọ̀ yẹn ní bá láàrin escape lọ sílùú òyìnbó bẹ̀ ló máa gbé títí tí ó fi lù yókùn ayé ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé wèrè sún tẹ́ bá ti sún wèrè kùn kiri wèrè buni yóò buni jẹ ẹ gbọ́ wèrè sún ni tẹ́ bá ti sún wèrè kùn kiri wèrè ó buni jẹ ayéjú síyàn ajá tẹ́ ń fún lóúnjẹ tẹ́ ń fún nígbà tẹ́ ń fún láwo ìjọ tẹ́ bá lù lálùjù tó bá sú tó kékeré tẹ́ dá lóhùn ayéjú àti bùyàn jẹ ni bí èèyàn bá sì lé ejò títí tí ọ̀bá rí gbèsà sí ayéjú padà sí èèyàn kọ́rọ̀ yìí má bàa dàgbà ẹ tètè padà kẹ́ ẹ lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Professor Banji Akíntóyè kẹ́ pé àwọn Banji Akíntóyè kọ lẹ́tà wọ́n ti kọ láti gba ayé Buhari wọ́n tún kọ again fún reminder nígbàtí èèyàn ti wá ń bẹ̀ẹ̀bẹ̀ ọmọ olódó dẹ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó buwọ́lù àtàwọn yòókù wọ́n sáìn sí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí olórí ọmọ ogun ẹ̀yin àgbàlagbà 80 75 90 100 ẹ̀yin ń béèrè fún restructuring wo lẹ́yìn tún wá bí kò ṣe pé wọ́n ní àgbà ìwà nílùú kórí ọmọ tuntun ọwọ́ tí àgbàlagbà bá wà nílùú torí ọmọ tuntun sì wọ́ wọ́n lágbà yẹn ti di àgbà òṣìkà ṣé kìí ṣe àgbà òṣìkà ṣá mo béèrè ni o ṣé kìí ṣe àgbà òṣìkà ẹgbẹ́ ìpè agbé lánàá tí àwọn ìyá arúgbó ló nínú oko tí wọ́n fi ìran tó dá ilẹ̀ Yorùbá tí wọ́n fi wọ́n ṣẹ́ tí wọ́n ń ṣẹ́ èpè gidi ní èpè tí kìí ṣe pé èpè tàbítàbí nítorí kíni nítorí pé ìyà ń jẹ wọ́n ẹ̀yin bàbá Bọ́lá Ahmed Tinubu mo sọ lẹ́ẹ̀kan pé ẹ má gbàgbé ìpìlẹ̀ ẹ má gbàgbé àjọbí ẹ má gbàgbé àjọrò ẹ gbọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá bí wọ́n ṣe kọ lẹ́tà fún yín ẹ jẹ́ kó jẹ́ àjẹ́ ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ gbé ìgbésẹ̀ torí pé orin Yorùbá nation tẹ́ kọ́njọ́ sí ìmùlẹ̀lẹ́ fi ṣe o ẹ̀ ń bẹ́nu fídíò bó ti ẹ̀jẹ́ fídíò tó ti pẹ́ ni ẹ wà ń bẹ̀ àbí fídíò mi ló wà ń bẹ̀ ni àbí ta Akíntóyè nìkan àbí ti Ìgbòho nìkan tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ dá sí wa nílẹ̀ Yorùbá a jẹ́ pé ẹ dà wá nìyẹn tó ẹ̀hún tí àwọn alálẹ̀ bá máa bó bá ṣe máa wá jẹ́ ẹjọ́ máa dáhùn béèrè yẹn tó bá tásìkò láti dáhùn ẹ̀tẹ̀yìn àtàwọn onílẹ̀ torí pé mo tún sọ lẹ́ẹ̀kan sí pé ilẹ̀ dídà ni ó pa iye kan ẹni tó bá ṣe bí ilẹ̀ dídà ni àmọ́ ẹ má dà ìran Yorùbá torí kò sí ẹ̀dá tó dá ìran Yorùbá tílẹ̀ máa ń yọ lásìkò òjò inú ẹ̀rùn gẹ́rẹ́gẹ́rẹ́ nílẹ̀ máa ń yọrú wọn tí wọ́n máa ń ṣubú dànù fún díẹ̀ èyí la ṣe ń pariwo fún yín wípé àbí káwa ó sọ pé ọ̀rọ̀ tí àwọn àlẹ́nu àwọn bàbá ńlá wa nù a gbọ́dọ̀ sọ láyéláyé àmọ́ gbólóhùn tí wọ́n sọ pé ẹ má dá Yorùbá nation lóhùn ìyẹn ni kẹ́yìn ọwọ́gi lé nínú ọ̀rọ̀ yín ẹ ti sùn ìyẹn ni kẹ́ ẹ wọ́gi lé nínú ọ̀rọ̀ yín kẹ́ ẹ wá tẹ́tí sí igbe ọmọ Yorùbá tó ń pariwo pé we want freedom a nílò òmìnira ẹ má fi ojú eléyìí tí Dúpẹ́ Onítìrí tó ṣe ẹ má fi wo ìran Yorùbá ẹjá gbàgbé ọmọdé ló ṣe ó gbé agbára obìnrin wọ̀ ni
ó sì rò wípé bẹ́ẹ̀ náà ti ń ṣe ni àtàwọn tí ìbá àtẹ̀lé òun náà show skill ni. Yes, ọ̀gá ni Yamuda náà, èèyàn ló bímọ tiẹ̀ tí ò lè mọ́ bẹ́ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ó wà nílùú òyìnbó ọwọ́ àfojú mú àwọn ẹnìkan díwò yìí nílẹ̀ yìí, àwọn àgọ̀gọ̀ yìí gọ̀ yìí àmọ́dún, torí láti gbà tá a ti ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ lóòótọ́ ni UN wà pẹ̀lú wọn, ọ̀kan nínú wọn ó ti jáde àbádélé ní àbígbákejì adélé ní àbágbẹnusọ ní ohun àbónítìrí gangan. Ẹ bá mi ṣe àpógámù yẹn jọ. Ohun tí mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé àwọn Fúlàní ti dá àwọn Afẹ́nifẹ́re lóhùn. Wọ́n ní to hell with the restructuring, nothing and nothing like restructuring. He said it's a madness. Kírú Fúlàní kó máa sọ pé wèrè ń ṣe àwọn bàbá tiwa. Kọ́rú ẹ̀ máa jáde kó máa sọ pé wèrè ń ṣe àwọn lọ́fà. Ṣé lágboolé téèyàn bá fẹ́ ṣèpàdé agboolé ṣàgbàlagbà nìkan ló máa ń jókòó ni? Ẹ wo bí mi fẹ́ pẹ́ lórí ètò yìí lónìí nísìnyí, mo tó ń padà bọ̀ láìpẹ́, ó bá di ipa kejì, ẹ tún gbọ́ wọnìwọnì. Ẹ̀yin olólùfẹ́ wa, máa bá wa share fídíò wa, ẹ máa bá wa like, ẹ bá wa subscribe, ẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ dé, ẹ máa tẹ top up bell ní gbogbo ìgbà kí gbogbo ẹ máa flow kó máa lọ sókè lálálá. A máa dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀, a tún pàdé, ó tún bẹ́ẹ̀lẹ̀ ní fẹlifẹli tẹ́tùn gbọ́. Ṣebí lórí ìran Yorùbá yìí ni àrọ̀nà wálé Oníkòyí ò sinmi ogun. Ẹ gbàgbé, ẹni máa kú ló máa kú, àwa tó máa kùn máa kùn. Ṣùgbọ́n nínú àwa tá à ń jìjàgbara yìí kò sẹ́ni máa kú láàrin wa. Àtàwọn bàbá wa náà wọn ò ní kú lásìkò yìí o, ojú wọn gbọ́dọ̀ rí òmìnira Yorùbá tá a pè ní Yorùbá nation. Ẹ jẹ́ àkọ́kọ́ ká tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà náà, gbòsà mẹ́ta fún wọn, gbòsà fún gbogbo Afẹ́nifẹ́re, ká wá ti gbòsà méje fún olóyè Sunday Igboho, Professor Banji Akintoye àtàwọn ìgbìmọ̀ wọn dórí àwọn bloggers wọn kọ̀ọ̀kan, gbogbo wọn pátápátá. Gbòsà. Akọni ni wọ́n lójú ìjà. À ń padà bọ̀, ó dàbọ̀.